ẹ òfin mẹ́wàá lọ́lọ́run mú kí Mósè. Nínú òfin mẹ́wàá ni ọ̀kan lọ́ra rẹ̀ ni mo fẹ́ gbé yẹ̀wò lónìí. Ẹ sọ ní ìmọ̀wé òfin mẹ́wàá ni Jésù gbàkọ́dẹ̀ á gan yéé ṣe kó wa kó ya pa òfin hàn nìrun ṣùgbọ́n ó ya mọ́sẹ̀ rẹ̀ múlẹ̀. Lónìí bá o èyí mo fẹ́ sọ̀ lé lórí òun ló fi kejì nínú mẹ́wàá ni. Òun lófin òun lọ́lọ́run ti wí kí Mósè kọ́ kí ẹ kẹ́ka sí kí tètè ráyé wí wẹ́ẹ̀ gbọ́dọ̀ ya èrèkére fúnra rẹ̀. Èyí ni pé wẹ́ẹ̀ gbọ́dọ̀ yàwòrán ohunkóhun lábẹ́ ọ̀run, bóyá ènìyàn ni o, bóyá ẹyẹ ni o, bóyá igi ni o, bóyá àkótá ni o, kété hàn ní èdè léwọ̀pọ̀ káàkiri àgbáyé. Wàá ràmúrìn bá àwọn omínà ẹbọ, ìràmúrìn irun oríran lásán náà fá lẹ́rọ àwọn kan lọ́n ṣẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wí ọkàn ọmọ ènìyàn lògbàmúrìn ṣe déédéé. Ohunkóhun náà yọ ìyà sí olùmúrìn yóò wí inú kànga gan nínú Ọlọ́run rẹ̀ láyé òde yìí ká ẹ̀dẹ̀ àbá oyè ọ̀rọ̀ lòmúrìn. A mú àwòrán, a mú sàpò aká kí nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ sí a máa wòrán ní jáde. Àìdẹ̀ aka nǹkan kọ sí ẹ̀yìn àwòrán ni, àìdẹ̀ adárúkọ nǹkan kọ sí àwòrán ni. Olùmúrìn àwòrán pásítọ̀ rẹ̀ òun lí gbé ká. Sì ṣe kí pásítọ̀ rẹ̀ àbí olùdásílẹ̀ ìjọ rẹ̀ kàbí àlùfáà ìjọ rẹ̀ kàbí ọyà àlùfáà rẹ̀ àbí ọnikọ́ni nínú ayé kó ti wù kẹ́ lágbára tó kó ti wù kẹ́ lẹ́mìí ríró tó èṣe kan tí a dípò ipò kọ́ Ọlọ́run yà nínú ayé ọmọ ènìyàn. Ọlọ́run kà ẹ́ sọ ni lẹ́gbẹ́ lọ́nìkan yóò mú we òun ni ẹlẹ́dàá kété ọ̀run ayé ewé gbọ́dọ̀ ọwádìí tí wí ẹgbọ́ gbọ́dọ̀ wà ní èso kan yóò ṣe sí ewé gbọ́dọ̀ ya èrèkére kọ́ra rẹ̀ mọ̀ ya mi ó kí kápẹ́ntà kan bá gbẹ́hùn ìràmúrìn èrè igi náà gbẹ́ ká ìràmúrìn èrè sìmẹ́ǹtì nàjà kó mọ́ síwájú ilé ran àbá ìtì jíwà ní nàjà kó tako sí àmóríbalẹ̀ àríwúre àìṣe náà gbàdúrà sọ́lọ́run tiẹn. Ṣe Ọlọ́run kankan àwọn oríṣiríṣi Ọlọ́run lọ́yọ̀ rán sí àwọn Olódùmarè ṣùgbọ́n oríṣiríṣi Ọlọ́run lọ́yọ̀ Ọlọ́run fún ara rẹ̀ kọ́ mọ rán nìkankan sí òun. Ó ti mọ ọmọ rẹ̀ Jésù Kristi ó ti mú ṣètùtù ẹ̀ṣẹ̀ kété ráyé ọdún bá fẹ́ dọ̀dọ̀ Ọlọ́run ọdún bá fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ òun la mi gbàdúrà lórúkọ Jésù. So ìwé gbọ́dọ̀ ya èrèkére bẹ́ẹ̀ èrè àbọ̀ àbáláyé ni o èrè ohunkóhun èrè kan fojú rí èyí kan mójú rí. Olùmúrìn ọ̀rẹ́ ti sọkọ rẹ̀ ó ti sọ́dọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀ kó bá ti gbéga kó jẹ́ pé kó bá ti ohun nì kó jẹ́ pé kó ní bá kó ṣeun bá àbí kó ní bá kó ṣeun bá kó lọ́dọ̀ ẹ̀ kó ṣe òmúrìn kó bá ti jẹ́ pé tọ́ni nílò ìgbọ́ àbí tún nílò iṣẹ́ a jẹ́ pé wọ́n ti sọ nìní wọ́n ti sọ dèrè. Olùmúrìn èrè ìbejì ní kó ká olùmúrìn èrè ọdẹ ìràmúrìn àwọn ṣèrúbọ ìyẹn múrìn àkàbá ti fẹ́ ṣe gbàdúrà kàdúrà bá yọ àgbà gbọ́dọ̀ kọjú sọ̀ṣùpá olùmúrìn àwọn kọjú sí ìràwọ̀ olùmúrìn àwọn kọjú sórìrùn kété wọn nì kọ̀yàn yàwòrán ẹranko kìnìún ẹyẹ ọ̀nìyàn nkún nínú ayé kọ́ bá ti yóò mú síwájú rẹ kọ́ bẹ̀rẹ̀ sí tẹríba ẹ̀kọ́ olùmúrìn àìrè ọ̀nìyàn mímọ́ gan ní tìhún Saint Peter Saint Augustine olùmúrìn gan Jésù ni èrè rẹ̀ hàn àyà agbésàkó aká èsì gbàgbọ́ nínú kété wọn ń àfojúsí lásán ni Ọlọ́run fúnra rẹ̀ ọmọ wí bá ọmọ wí gbà kẹ́ ń bọ̀ kí òdánwò nìkan dé bá ayọ̀wé àwòrán Jésù kan bá ti rí síbi kan bá àmóríbalẹ̀ àkó èrè lásán lè yí ni ẹ̀mí lọ lọ́run pé yóò rí lójúkojú ṣùgbọ́n inú ẹ̀mí náà lọ àsín lòtítọ́ àti lódodo mọ̀ ya rékèrè o mọ̀ jẹun tàn jẹ kọ̀wé èrè wa orúkọ èyí kò bí Jésù ni òun kẹ́ bá mọ̀ ṣe tẹ̀rẹ̀ ìwé kẹ́ bá mọ̀ ṣe tẹ̀rẹ̀ kọ́ rẹ̀ awí nípa olùgbàlà Ọlọ́run kan yá ọbùnrin ni ó yá lónìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wẹ́ àsọdọ̀ Ọlọ́run Jésù ni òun lolùgbàlà kété ráyé kọ́ bá ẹ̀dẹ̀ á lọ òun ní aṣojú àbárẹ̀ líbe ọ̀kan nínú ẹ̀yà àtòun àtẹ̀mí mímọ́ ọ̀kan nínú ẹ̀yà òṣìṣẹ́ kan nájọ́ ìṣe èrò kan nájọ́ ìpa ọ́ á sáyé o torí ìgbàlà kété ọmọ ènìyàn mọ̀ yà síbòmúrìn Jésù òun ni kọ́ máyé rẹ kò gbà gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ kọ́ rẹ̀ á sín tọ̀sí tòru lójoojúmọ́ mọ̀ jẹ́ ọ̀tàn jẹ́ owó ọ̀dọ́ nìkan lọ́dẹ àgbàdọ́dọ̀ Jésù rọ́ mọ̀ ya rekére kóra rẹ
bí wọ́n bá rí ìbéèrè orúkọ mi òun lòjó ọmọ àbálábí tán ètì yípadà àmọ́ nìmúrì ṣe mí mẹ́ àtẹ́rì mi bá ọ̀rẹ́ṣà mẹ́ àtẹ́rì mi bá kéṣù mẹ́ àtẹ́rì mi bá kúnkún Jésù Kristi òun lọ́lọ́run.